eléyìí ò dáa o. Àwọn APC sì ń fi Àtíkù ṣe yẹ̀yẹ́. Nígbà tí Yorùbá bá gbàdúrà fẹ́ẹ̀yàn kan pé kí Ọlọ́run má jẹ́ kí tọ̀hún ṣubú lójú àárín ni, àdúrà pàtàkì ni o. Ọlọ́run má jẹ́ ká ṣubú lójú àárín ni. Àárín ni ẹni tó ń fi èèyàn rẹ́rìn-ín, tó ń fi èèyàn ṣe yẹ̀yẹ́ nítorí pé tọ̀hún jábọ́ látorí òkè, tàbí àbìlù ayé bìlú níbi tí ò dáa. Bí ìgbà téèyàn kú fọ̀táyọ̀ ni o, kí Ọlọ́run má jẹ́ ká ṣubú lójú àárín ni. Àdúrà tí ọ̀pọ̀ èèyàn ń ṣe fún igbákejì ààrẹ orílẹ̀-èdè yìí tẹ́lẹ̀ nígbà kan, Alhaji Atiku Abubakar nìyẹn. Nígbà tí Umaru Ahmadu fi ń tínrín, gómìnà ìpínlẹ̀ Adamawa ti ń palẹ̀ mọ́ pé òun lọ sínú APC. Gbogbo àwọn tí wọ́n mọ̀ nípa òṣèlú ni wọ́n ti ń pariwo pé bí ọkùnrin náà bá lè wọ inú APC, kọ́gùn ti kọ́gùn síbi tí kò dáa fún Àtíkù nìyẹn. Ìdí ni pé ẹlẹ́nu rírùn ló ní àmù ìyá ẹ̀ o, ike èmù tó bá wù ú ló lè fi mu mi níbẹ̀. Gómìnà ló ní ìpínlẹ̀, ẹgbẹ́ òṣèlú tó bá sì ń ṣe ní ọ̀pọ̀ èèyàn yóò bá ṣe. Wọ́n ní bí fíntírín bá fi wọ inú ẹgbẹ́ APC, wọ́n ní bí ìgbà tí èèyàn dá Àtíkù dọ̀bálẹ̀ níwájú ilé ọba tí wọ́n ń kó gìbò ni o. Wọ́n ní kò gbọ́dọ̀ ṣẹlẹ̀. Àmọ́ kìnìún náà ti ṣẹlẹ̀ o. Ó ti ṣẹlẹ̀ ní òwúrọ̀ òní, níbi tí ọkùnrin náà ti kó gbogbo ẹrù ẹ̀ pátá tó sì gba inú ẹgbẹ́ òṣèlú tuntun náà lọ. Ó jáwé ìkọ̀sílẹ̀ fún wọn nínú PDP bí obìnrin tọ́kọ ẹ̀ ń fìyà jẹ. Bẹ́ẹ̀ ló sì ta kóró sílé àlè. Ní nǹkan bá yí padà, ní ọkọ tó fẹ́ láàárọ̀ ọjọ́ bá di àlè. Àlè ẹ̀ tẹ́lẹ̀ sì padà di ọkọ. Àbùkù irú èwo ló tó eléyìí? Nǹkan burúkú gbà ni. Ìdí tó fi jẹ́ nǹkan burúkú ni pé Adamawa ni ilé Àtíkù, ibi tí wọ́n sì ti mọ olóṣèlú tó bá ti lulẹ̀ gan-an ni olóṣèlú tí ẹgbẹ́ òṣèlú ẹ̀ kò bá lè mú ìpínlẹ̀, tàbí tó bá jẹ́ ẹgbẹ́ òṣèlú míì ló ń pàṣẹ níbẹ̀ tó ń ṣèjọba ibẹ̀, kò sí bí olóṣèlú bẹ́ẹ̀ yóò ti lè ṣe máa fọwọ́ lálẹ̀ pé òun jẹ́ kinní kan. Àbí nígbà téèyàn bá ń pariwo pé òun dáa níta, àmọ́ tí ò dáa nílé, tí gbogbo èèyàn sì mọ̀ pé òòṣà ilé ẹni ní gun ni, òòṣà ilé ọ̀rẹ́ ẹni ò gbọ́dọ̀ gun ni. Níbi tí òòṣà ilé ọ̀rẹ́ ẹni bá ti gun ni, wọn yóò pe ìyá irú ẹni bẹ́ẹ̀ kó jáde kó wá ṣàlàyé ohun tó ṣẹlẹ̀ kó tó lóyún ni. Bí Àtíkù kò bá ní kọ́ọ́rọ́ nídìí òṣèlú Adamawa níbi tó ti wá, níbi tí wọ́n ti yàn án bíi gómìnà tẹ́lẹ̀ kí Ọbásanjọ́ tó ní kó máa bọ̀ wá ṣe igbákejì òun ní 1999, àṣepé omi tẹ̀yìn wọ ìgbín lẹ́nu nìyẹn o. Ohun tí fíntírín ṣe fún Àtíkù nìyẹn. Lónìí, ọjọ́ Ẹtì, Friday, ọjọ́ 27 oṣù kejì ọdún 2026. Ọjọ́rú Wẹ́sídẹ̀ẹ́ ìjẹta yìí làwọn èèyàn ti mọ̀ pé ohun tí Àtíkù àtàwọn tí wọ́n fẹ́ràn ẹ̀ ní ìpínlẹ̀ náà ti ń sá fún látọjọ́ yìí wá ti fẹ́ ṣẹlẹ̀ o. Lọ́jọ́ náà, nílé ìgbìmọ̀ asòfin wọn, níṣe ni alága ilé náà àti àwọn asòfin 15 míì kéde níbẹ̀ pé àwọn ti kúrò nínú ẹgbẹ́ PDP báyìí o. Àwọn ti wà lómìnira ara àwọn. Odidi ìwé ńlá kan ni wọ́n kọ sí wọn nínú PDP. Ìwé ìfẹgbẹ́sílẹ̀ ni wọ́n pè é. Wọ́n ní àwọn ò lè dúró mọ́ sí abẹ́ àǹbùrẹ́ńdà tó ti fàya. Wọ́n ní bí òjò bá dé lójijì, òjò náà yóò pa àwọn kọjá bìkíáfù. Wọ́n ní nítorí ẹ̀ làwọn ṣe sá jáde níbẹ̀ kí àwọn wá ibi tí bùkátà àwọn ti lè fúyẹ́ lọ. Alága ilé ìgbìmọ̀ náà, Báfíyà Wesley, ní ìjà burúkú tó wà nínú ẹgbẹ́ PDP ti lu ẹgbẹ́ náà fọ́ o, àfi bí àwọn bá fẹ́ tanra àwọn jẹ. Béèyàn kan bá sì jókòó sínú ẹgbẹ́ náà tó ní òun ń gba tẹ́gùn tàbí òun wòye ọ̀rọ̀ kan níbẹ̀, nígbà tí ìjì burúkú bá dé, bí ìjì náà bá ti ń gbé ọ̀mbrẹ́là lọ, bẹ́ẹ̀ ni yóò máa gbé àwọn tí wọ́n wà lábẹ́ ẹ̀ mọ́. Àwọn aṣòfin tó tẹ̀lé lọ́jọ́ yìí làwọn tí wọ́n ń ṣojú agbègbè Madagali, Zong, Belel, Mechika, Ṣẹlẹ, Mayo Belwa àtàwọn ìjọba ìbílẹ̀ tó kù ní ìpínlẹ̀ wọn. Kódà igbákejì alága ilé ìgbìmọ̀ náà, Dada Mbulo, kọrin ayọ̀ pé àwọn ti kúrò nínú ìnira wàyí ṣáá. Àdúgbò àwọn Àtíkù lòun ti wá o. Àwọn èèyàn tí wọ́n rí àwọn aṣòfin yìí àtàwọn tí wọ́n gbọ́ròyìn ẹ̀ wá ń wo ohun tí yóò ṣẹlẹ̀.
àfi bó ṣe dàárọ̀ òní tí gómìnà náà bọ́ sórí ẹ̀rọ ìkéde àti ayélujára gbogbo tó kéde fún gbogbo àwọn ará Adámáwá pé lónìí yìí o òun ti wọnú ẹgbẹ́ APC, òun dọmọ ẹgbẹ́ náà pátápátá. Ahmadu Fintiri ní òun fẹ́ kí gbogbo èèyàn pátá mọ̀ jákèjádò ìpínlẹ̀ àwọn pé òun kò sí nínú PDP mọ́. Bẹ́ẹ̀ ni ẹgbẹ́ tó ń ṣèjọba ìpínlẹ̀ Adámáwá kì í ṣe PDP mọ́ o. Ìjọba ìpínlẹ̀ náà ti di APC. Nítorí bí òun ti ń lọ yìí, gbogbo àwọn tí àwọn jọ ṣèjọba pátá àti gbogbo àwọn aṣòfin ìpínlẹ̀ náà làwọn jọ ń lọ. Èyí ni pé kò sẹ́nìkan nínú ìjọba àwọn tó ń ṣe PDP, atáṣòfin àti kọmíṣánná pẹ̀lú àwọn olùdámọ̀ràn gbogbo àwọn làwọn ti kó wọ inú APC lọ. Ó ní ogunlọ́gọ̀ àwọn ọmọ ẹgbẹ́ PDP àtijọ́ náà ni wọ́n ti tẹ̀lé àwọn nítorí wọ́n ní àwọn ò lè fi òun sílẹ̀, ajá kì í lọ kí odù ẹ̀ gbẹ̀yìn, pé wọ́n sọ fóun pé ibi tí òun bá ń lọ làwọn ń tẹ̀lé òun lọ. Fintiri ní pẹ̀lú gbogbo eléyìí kò sẹ́nìkan nínú PDP l'Ádámáwá o, APC ní gbogbo àwọn. Ọkùnrin gómìnà náà wá ní kì í ṣe pé àwọn kàn lọ sínú APC bẹ́ẹ̀ o, ohun tó gbé àwọn lọ ni pé àwọn ò fẹ́ kí ìpínlẹ̀ Adámáwá gbẹ̀yìn ni. Ibi tí gbogbo ayé kọjú sí làwọn náà kọjú sí yìí, torí aṣiwèrè èèyàn ni yóò kọ̀yìn síbi táyé bá kọjú sí. Ọkùnrin náà ní ibi tí àwọn ti mọ̀ pé rere tó pọ̀ lè bá ìpínlẹ̀ Adámáwá àti àwọn èèyàn ẹ̀ làwọn lọ yìí, bí ìdàgbàsókè ńlá àti oríire gidi yóò ṣe bá ìpínlẹ̀ àwọn làwọn torí ẹ̀ lọ. Ohun tó ya àwọn aráàta lẹ́nu, àmọ́ tó tẹ́ àwọn èèyàn ìpínlẹ̀ náà lọ́rùn ní bí inú àwọn èèyàn ìpínlẹ̀ ọ̀hún ti dùn tó, tí ìròyìn sì jáde pé níṣe ni wọ́n ń ṣe kinní náà bí ẹni tó ń ṣe ọdún, tó sì dàbí pé wọ́n ti ń múra sílẹ̀ tẹ́lẹ̀ pé kí Fintiri máa kó àwọn wọ inú APC lọ. Àwọn APC tí wọ́n wà níta pàápàá, ìyẹn àwọn tí kì í ṣe ará Adámáwá rárá, níṣe ni inú àwọn náà ń dùn ṣẹ̀kẹ́, wọ́n ń pariwo pé àwọn ò máa rírú eléyìí rí o, Tinubu ti gba gbogbo ìpínlẹ̀ tó wà ní Nàìjíríà fáwọn. Wọn ò sì lè ṣe kí wọ́n má dùnnú bẹ́ẹ̀ o, nítorí Fintiri yìí ó fẹ́ẹ̀ jẹ́ pé igi kan ṣoṣo náà tó kù nílẹ̀ Haúsá tó gbé PDP dúró nìyẹn. Nígbà tóun sì ti jápa báyìí bí ìgbà tí wọ́n da PDP wó nílẹ̀ Haúsá ni, pàápàá ní gbogbo apá ibi táwọn Atiku ti wá. Ohun tí kò wá dáa nínú ọ̀rọ̀ yìí ni pé àsìkò tí Atiku fúnra ẹ̀ jáde tó ní òun kábàámọ̀ pé òun wà lára àwọn tí wọ́n dá ẹgbẹ́ APC sílẹ̀ ní òkòrìbìtì ìrẹ́lùú. Ní ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ìyẹn àná òde yìí ni Atiku ṣì ń sọ ní gbangba tó ń sọ pé inú òun bàjẹ́ gidigidi ni pé òun wà lára àwọn kan tó jẹ́ kí ẹgbẹ́ APC wá sáyé rárá, pé ẹgbẹ́ tó yẹ kí àwọn ti ṣẹ́yún ẹ̀ tipẹ́tipẹ́ ni. Ó ní òun kábàámọ̀ o, òun kábàámọ̀ gan-an ni. Ìyẹn ni pé òṣè ní ṣáájú ẹkún àbámọ̀ ni yóò gbẹ̀yìn ọ̀rọ̀. Gbogbo àwọn ọ̀tọ̀kùlú ìlú pé wọn ò rẹ́bọ àbámọ̀ ṣe o. Atiku sọ l'Àbújá níwájú àwọn oníròyìn pé gbogbo ohun tí àwọn ní lọ́kàn pátá nígbà tí àwọn ń lóyún ẹgbẹ́ APC, gbogbo ẹ̀ làwọn tí wọ́n ń ṣèjọba ti dorí ẹ̀ kodo, wọ́n bà á jẹ́ pátápátá ni. Ó ní democracy làwọn ń jà fún nígbà náà, pé ohun tó jẹ́ kí àwọn dá ẹgbẹ́ òṣèlú náà sílẹ̀ nìyẹn, tí gbogbo àwọn fi parapọ̀ nígbà náà, tí ẹgbẹ́ òṣèlú oríṣiríṣi fi jáde, tí àwọn sì lo gbogbo ohun tí àwọn ní láti fi gbàjọba náà. Ó ní bó bá ṣe pé òun mọ̀ ni, tó bá jẹ́ òun mọ̀ lóòótọ́ ni pé bí ọ̀rọ̀ yóò ti padà rí rèé, tó bá jẹ́ òun mọ̀ pé wọn yóò padà wá tilẹ̀kùn mọ́ ọmọ onílé ni, òun ò jẹ́ bá wọn lọ́wọ́ sí irú nǹkan bẹ́ẹ̀. Ó ní ohun tí òun bá wọn ṣe nígbà náà ó dùn òun gan ni o. Bó bá jẹ́ Atiku ṣì lómi lójú sí i ni yóò sunkún lórí ọ̀rọ̀ yìí, nítorí ìgbà kan ti wà ní 2019 tó ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ tó bú sẹ́kún tó ní APC fìyà jẹ òun. Ó ti ṣẹlẹ̀ sí bẹ́ẹ̀ náà ní 2011 nígbà tí kò tiẹ̀ tí ì sí APC rárá, tó ní PDP kì í ṣe ẹgbẹ́ àwọn èèyàn gidi, òun sì kábàámọ̀ pé òun wà nínú àwọn tí wọ́n dá ẹgbẹ́ PDP náà sílẹ̀. Ohun tí àwọn èèyàn kan ṣe sọ pé gbogbo ìgbà ni Atiku ń kábàámọ̀ rèé, wọ́n ní ọ̀rọ̀ náà yá sí i lẹ́nu púpọ̀ gan-an ni. Àwọn èèyàn Goodluck Jonathan ní tiẹ̀ kò yéé sọ̀rọ̀ ní gbogbo ìgbà tó bá ti sọ báyìí pé Ọlọ́run ló mú un. Wọ́n á ní Ọlọ́run àtijọ́ ní pẹ́ kó tó mú yàn, tí àsìkò yìí ẹ̀rọ̀pléènì ló ń gùn kiri pẹ̀lú eré burúkú lẹ́sẹ̀. Wọ́n ní àbí kì í ṣe ọ̀rọ̀ náà ló dàbí àná yìí tí Atiku kó àwọn èèyàn lẹ́yìn
tó sì rí i pé òun fọ́ ẹgbẹ́ PDP pátápátá ní 2013 sí 2014 tó ní àwọn lọ dá APC sílẹ̀ tó kó àwọn gómìnà inú ẹgbẹ́ PDP náà lọ tí gbogbo wọn sì dìtẹ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú tó sọ wọ́n di èèyàn pàtàkì tí wọ́n torí pé ìjà wà nílé bàbá wọn láàrin àwọn ọmọ bàbá kan náà tí wọ́n wá wó ilé bàbá wọn tí wọ́n kó lọ sínú ilé onílé nígbẹ̀yìn wọ́n lé wọn jáde nílé onílé tí wọ́n kó lọ wọn ò sì lè padà sílé bàbá wọn tí wọ́n ti wó nígbà tó jẹ́ kò sílé kankan níbẹ̀ mọ́. eléyìí náà wà nínú ohun tí àwọn APC ṣe kí Àtíkù mọ́lẹ̀ báyìí o ìyẹn nígbà tí fíntírì wọ inú ẹgbẹ́ wọn láti iléeṣẹ́ ààrẹ fúnra ẹ̀ ní àbùkù olóròǹbó yìí ti wá. Báyọ̀ Ọ̀nànúgà ló sì ré kinní náà lu Àtíkù ọkùnrin olùdámọ̀ràn ààrẹ náà ní níbi tí ọ̀rọ̀ dé dúró yìí o àsìkò tó yẹ kí Àtíkù fi Adámáwá sílẹ̀ rí o kó fi Nàìjíríà sílẹ̀ kó kúkú lọ́ọ́ máa gbé Dubai tó ń gbé pátápátá. ó ní ohun tó hàn báyìí ni pé ìbò yòówù tí wọ́n bá tún dì ní Nàìjíríà Àtíkù kò ní kinní kan tí yóò tún mú jáde níbẹ̀ mọ́ torí wọ́n ti yọ ọwọ́ kílà ń kó ẹ̀ nínú igbá iyán o àfi kó pọ̀ sókè rajà kó yá wá ibòmíì lọ. ọ̀rọ̀ tó jáde láti iléeṣẹ́ ààrẹ pé kí Àtíkù fìlú sílẹ̀ yìí lókùn tí ọ̀pọ̀ àwọn ọmọ APC ń gbé kiri báyìí tí wọ́n ní kí bàbá dẹrù kó máa lọ ọjà ti tán nígbà. àwọn míì ní nǹkan ti bọ́ lọ́wọ́ Àtíkù pátápátá o ni wọ́n bá bẹ̀rẹ̀ sí í kọrin pé kí ló tún kù tí ó ṣe kí ló tún kù tí ó ṣe ẹni tá a bẹ́ lórí tó tún jẹnu wúyẹ́ kí ló tún kù tí ó ṣe. Ọláyíwọlá Alága ló ṣe àkọsílẹ̀ wíwọ̀ tí gómìnà Adámáwá wọnú ẹgbẹ́ òṣèlú APC lónìí yìí fún ibùdó àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà yunifásitì Ìbàdàn. A kú dédé àkókò yìí o.